Ilé ayé ti yí padà dilé asán. Ilé ayé ti yí padà dilé àgbọ̀n o, títa ló ń ta ni. Àpò ìjàngbọ̀n nílé ìmọ̀ràn dá o. Ìfẹ́ ò sí mọ́, ẹ̀tàn máa ló kù táráyé ń fira wọn ṣe. Ayé ogun mọ́ o, ó ti di rúdurùdu. Ọlọ́run ọ̀run níbo lójú rẹ̀ wà? Táyé fìdí láìpò. Ìrà ń gbé kàmùdù mi, ọpọlọ ń gbé ejò sáré. Ayé ti di rúdurùdu, ó mà ṣe. Ilé ayé ti yí padà dilé asán. Ilé ayé ti yí padà dilé àgbọ̀n o, títa ló ń ta ni. Àpò ìjàngbọ̀n nílé ìmọ̀ràn dá o. Ìfẹ́ ò sí mọ́, ẹ̀tàn máa ló kù táráyé ń fira wọn ṣe. Ayé ògùn mọ́ o, ó ti di rúdurùdu. Ọlọ́run ọ̀run níbo lójú rẹ̀ wà? Táyé fìdí láìpò. Ìrà ń gbé kàmùdù mi, ọpọlọ ń gbé ejò sáré. Ayé ti di rúdurùdu, ó mà ṣe. Ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ilé ayé gbẹ̀gẹ́ o. Ilé ayé ilé ogun, ilé ayé ilé wàhálà ohun ìjàngbọ̀n, ilé ayé anamọ́nayé. Èmi Àgbàlẹ̀ Akéwì ti dé o. Ojú ọ̀rọ̀ balẹ̀ tá ṣàràṣà, afọ̀pọ̀ ọ̀rọ̀ dámọ́lẹ́kùn àríṣe kándúkándú. Jagunlabi ayin okò ọ̀rọ̀ bí ẹni yìnbọn. Mo tún dé kájọ máa mú mi ọpọlọ. Ẹ ti ẹ̀gbọ́n náà tá a bá ń sọ pé ilé ayé ilé ogun, àbí àwa tá ń bẹ nílé ayé ọ̀hún là ń gbógun tira wa. Eku òkè bí eku mọ́ o, ẹyẹ òkè bí ẹyẹ. Ọmọ èèyàn gan ò fọhùn bí ọmọ èèyàn mọ́. Gbogbo ayé ti wà nínú ìdààmú, gbogbo ayé ń bẹ nínú ìbẹ̀rùbojo. Ìfiniṣẹ́ṣọ́ owó ni ká sọ ni, àbí àwọn ajínigbé. Àwọn àlọ́kó ló ń kígbe gan ò gbẹ́yìn. Èmi ló dé tá ń para wa bí ẹni pẹran. Ọ̀rẹ́ òdodo, ọ̀rẹ́ ìmùlẹ̀ ò wá sí láyé mọ́. Ẹni agbójú okùn lé òjò ẹni agba. Ilé ayé láti rí ọ̀rẹ́ tí ń fi ọ̀rẹ́ rẹ̀ ṣẹ́ṣọ́ owó. Ṣèbílé ayé láti rí ọkọ tí ń fi aya rẹ̀ gún ọṣẹ owó. Ṣèbílé ayé láti rí ìyá tí ń fi ọmọ ara rẹ̀ dájọ́. Bàbá ń pa ọmọ, ṣèbílé ayé náà láti rí i. Ẹ wo ẹ̀jẹ̀ èèyàn bó ṣe pọ̀ bí omi. Èmi ló dé tẹ́ ẹ sọlé ayé dilé ogun. Ìbẹ̀rù Elédùmarè ò wá sí mọ́. Gbogbo àwọn ọ̀dọ́ ìwòyí ni wọ́n fẹ́ lówó ní ti dandan. Ayé ń kánjú o.
ọmọ ẹ̀dá ádámọ̀ ti jẹjú ayé ayé ti wá yígbà padà pátápátá ilé ayé ti wá dogun àwọn kan tún pa ẹ̀dá ara wọn jẹ èmi ló dé inú yín bu ẹ̀rọ òrùn sa àgbàlẹ̀ akéwì ìyàlẹ́nu ló jẹ́ pé a tún lè máa rí àwọn pásítọ̀ àti àwọn àfáà nínú ìwà ìbàjẹ́ à ń fi ní sẹ́sọ owó ayé yín wá tapa òbí àgbàdo gbogbo yín ẹ máa parọ́ kiri ẹ ti ẹ̀gbọ́n náà wọ́n lẹ́ sọ pé Olúwa ló pè yín èmi àgbàlẹ̀ akéwì tí ẹ wá fẹ́ bí yín ṣé orí MTN lolúwa pè yín sí o àbí orí Airtel àbórí Glo ẹ̀yin ẹ sáàmọ́ fún wa nírọ́jẹ ẹni àmì epo pupa ló yẹ ká máa pe ẹlòmíín tí ń pera rẹ̀ lẹ́ni àmì òróró àwọn àfa òdodo tá a mọ̀ nílé ayé ẹni bá apá alápá lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọn ò ní gé orí olórí ọwọ́ wa bá pásítọ̀ èké tán àti àfa èké wọ́n ní sẹ́ èṣù ni èṣù ọ̀hún ò wá ṣe yín kẹ́ ẹ mú gbogbo owó tẹ́ ẹ ní sí báǹkì kẹ́ ẹ lọ pín fáwọn ọmọ aláìní èṣù ò ṣe yín kẹ́ ẹ fọ́ra yín lójú àbí kéṣù ò ṣe yín kẹ́ ẹ rí ọkọ̀ àjàgbé tí ń lọ ní pópó kẹ́ ẹ jánà mọ́ lẹ́nu kẹ́ ẹ kú pátápátá porongodo èṣù náà ni ẹ mọ́ parọ́ mọ́ kiri. èṣù ò ní ṣe wá o èṣù ò ní ṣe wá o onílé orí ìta èṣù ò ní ṣe wá o. èṣù ò ní ṣe wá o èṣù ò ní ṣe wá o onílé orí ìta èṣù ò ní ṣe wá o. èṣù ò ní ṣe wá o èṣù ò ní ṣe wá o onílé orí ìta èṣù ò ní ṣe wá o. èṣù ò ní ṣe wá o èṣù ò ní ṣe wá o onílé orí ìta èṣù ò ní ṣe wá o. àwọn obìnrin ti wá bayé jẹ́ tán po látara ìmúra wọn ọmọ aláṣọ wọn ti wá ń wà kísàkiri ọ̀pọ̀ òbí ló jẹ́ pé àwọn gan-an ni wọ́n fà tí ọmọ obìnrin wọn fi ń ṣe ṣìnà kiri a ti rí ìyá tí ó sọ fún ọmọ rẹ̀ obìnrin wípé tí ó bá yan ọ̀rẹ́ ọkùnrin kó rí mọ̀ dájú pé ọkùnrin ọ̀hún gbọ́dọ̀ lówó lọ́wọ́ pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì kódà kò tún kọ́lé sí Lẹ́kì láì mọ̀ pé oko ìparun ni wọ́n ń lọ. tá a bá ń sọ wípé àwọn obìnrin wà lára àwọn tó ń ba ilé ayé jẹ́ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ rárá lóòótọ́ bóbìnrin ò sí nílé ayé ilé ayé ò ní rọgbọ àmọ́ ìwà ìbàjẹ́ wọn láyé ló pọ̀ lápọ̀jù. àǹtí Fọlákẹ́ àǹtí Fọláṣadé àǹtí Ìdáyà àǹtí Àmínà àǹtí Ṣẹwà àǹtí Àníkẹ́ àǹtí Káfílà àǹtí Fúnkẹ́ àǹtí Rúkà àǹtí Ìyábọ̀ àǹtí Fúlọ́rẹ́ àǹtí Ṣúkúrà èmi ló dé ẹ ti wá bayé jẹ́ tán po ọ̀pọ̀ ti bóra tán ọ̀pọ̀ rìn ní hòhò kiri ẹ wá ṣàyà gèlè mọ̀ bí abúlé alábàkan ọ̀pọ̀ ọkùnrin ń bẹ lẹ́wọ̀n nítorí ìmúra yín ẹ ti wá kó gbogbo ọkùnrin sínú àdánwò ilé ayé ti wá dogun bọ̀ọ̀dá rí bàdí àti gbósùrú dẹjọ́ pẹ̀lú èjì wọ̀rọ̀wọ̀rọ̀ nínú kọ́nsẹ́ẹ̀tì lójú bọ̀dá bá ràn kankankan bọ̀dá ní kóhun ó tọ̀ ní bọ̀dá bá bára rẹ̀ lẹ́wọ̀n ilé ayé ti wá yípadà dílé asán o àfi káyà máa bẹ Elédùmarè ọba ó máa ṣọ́ wa ṣèbí wọ́n ní gbódò rọrí ní sáwọ wọn lóde èjìwó ìfẹ̀lẹ̀gboyè ní sáwọ wọn lóde ìpèsà adífá fún atẹ́wọ́gbọrẹ abù fún afèrúgbọrẹ lọ́jọ́ tí wọ́n ń jìjàdù àgbà níwájú Ọlọ́fin àwọn afèrúgbọrẹ ń ṣẹ̀ràn dẹ̀dẹ̀ bọ̀ ẹja mọ́ ọ fúnra nítorí pánsá ò fúnra pánsá jáná àjà ò fúnra àjà jìn bónílé ò fúnra olè ní ó kó wọn lẹ́rù lọ ilé ayé tí ń lọ sópin ẹja mọ́ ọ fúnra ọ̀pọ̀ àwọn olóṣèlú tiẹ̀ ti wá balẹ̀ ayé jẹ́ wọ́n ti sọ ilé ayé dà wá lọ bí wọ́n ṣe ń jí owó bẹ́ẹ̀ ni wọ́n náwó wa wọn ò láàánú mẹ̀kúnnù rárá
wọ́n dájú pọ̀ lápọ̀jù ṣèbílẹ̀ ayé la ti réjò tí ń gbówó mì abẹ́ ẹ ti gbàgbé ni ó yẹ ká ránṣẹ́ sáwọn EFCC kan bá wa fi páńpẹ́ òfin gbé ejò náà àṣé bá a ṣe sọ pé ilé ayé le pé àwọn kan ń bayé jẹ́ àṣé àwọn kan sì tún kù láyé tí wọ́n ń ṣoore fún tẹrú tọmọ ó mú mi rántí pásítọ̀ Àgbàlá Gabriel òjíṣẹ́ Olúwa Àgbàlá Gabriel Foundation gbogbo yín ni mò ń kí pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà títí tó fi dókè òkun ẹ máa báṣẹ́ ẹ̀yin lọ kò ní sú yín kò ní rẹ̀ yín ó dá mi lójú pé agara ò ní délédùmarè ọba gbogbo iṣẹ́ rere tẹ́ ẹ ti ṣe yóò máa tì yín lẹ́yìn. lára àwọn oníṣẹ̀ṣe tí wọ́n èé fi gbá kan bọ̀ kan nú tí wọ́n ń sòótọ́ tí wọ́n tún ṣoore fún tẹrú tọmọ nìyá wa Pẹ̀tẹ̀bí Oyèlọ́lá Ẹlẹ́bùúbọn mo kóre yèyé fọ̀sùn ìṣẹ̀ṣe àgbẹ̀yìn lọ́lá Elédùmarè àwọn kan bẹ láyé tí wọ́n ń ṣe rere tí wọn ò ní pa ọmọ làkejì wọn lẹ́kún tẹ́ ẹ bá bẹ́kún wọlé wọn ó dá mi lójú ẹ̀rín lẹ máa rín bọ̀ nígbẹ̀yìn ó mú mi rántí bàbá wa Alhaji Khalifa Sheikh Morufudeen Tijani Ṣíṣe Ọlọ́rẹ bàbá olóyè tuntun mufti gbogbo Tìjàníyà nípínlẹ̀ Èkìtì pátápátá ṣebínú re yín ló gbé yín dépò náà. àbọ̀ mi rèé o àbọ̀ mi rèé o mo jí sórí ràn mí àbọ̀ mi rèé o. àbọ̀ mi rèé o àbọ̀ mi rèé o mo jí sórí ràn mí àbọ̀ mi rèé o. àbọ̀ mi rèé o àbọ̀ mi rèé o mo jí sórí ràn mí àbọ̀ mi rèé o. àbọ̀ mi rèé o àbọ̀ mi rèé o mo jí sórí ràn mí.